Oṣù ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ yèyé mi mo wá kí. Ẹ má jẹun. Ìràwọ̀ tó bí mi náà, ìràwọ̀ Ṣàngó ni. Olúkòso àyànrẹ́ olú àkàtà yẹ́rìyẹ́rì ẹni Ṣàngó bá pa tí ò bá kú kálẹ̀ ó tó lẹ́. Àfọ̀mí ọmọ ìdílé onígbàgbọ́ àti ìyá àti bàbá Diamond Tọ́pẹ́ kúrò lájọṣepọ̀ wa àti bàbá àti màmá. Àfọ̀mí broken nù. So ìgbà tí àwọn parents mi tó divorcing we were having issues because wọ́n rò bóyá gbogbo issue tí òun àti mọ́mí mi nígbà yẹn I was supporting. Yọ pé ọlọ́mọ ní ọ́fíìsì. But èmi jẹ́ child jẹ́kẹ́ méjì mọ̀ pé wetin I dey do lọ́wọ́ wọ́n bá mo lẹ́gbọ̀n wá jẹ́ mi ní àkọ́bí mo ní àbúrò mẹ́rin. Ọba àwọn yẹn bọ́lá àwọn wà àwọn àbúrò màmá àbí. Mo ní àbúrò àyè tó tẹ̀lé mi sàkánì mi ló wà ṣá. Ìwọ́n náà lójú ń tọ́jú ẹ̀. Tó ti wá ń dá ṣe òun dá gbé òun dá fà òun lọ sùkúù òṣègbè ó tọ́jú mélòó báyìí tó ti ń dá ṣe fún rẹ̀. See that small boy don dey talk wetin dey for them to talk because you dey beef your artist you sef begin to drop song you see say no be your handiwork shey you don see say na God cause if na you dey run am your son no suppose dey flop ẹni bá rò kúrò mi kó ní yẹba nísìnyí àrùn ló máa bá tiẹ̀ jẹ wà fún lóúnjẹ kò ní lè jẹ. Ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo Oyinmomo Oyinmomo. Ẹ káàbọ̀ wá sí orí ètò máa ní Oyinmomo lè tó ètò náà ní Oyinmomo láti lè ṣe Media Concept ní tí a ti ń ṣe bẹ́bẹ́ ní tiwa ní tẹ̀yìn àti wẹ̀yìn tí àwọn wákàkiri àgbáńlá ayé Ajọlọ́mọ Kazeem ní orúkọ tèmi o ọmọ bàbá ní sàárẹ̀ olú ẹ yẹ kí a kí ọmọ wa dáadáa ọmọ mi káàbọ̀ ẹ ń gbọ́ Diamond ó pọ̀ ẹ̀ gbogbo ní bóòlù ó pọ̀ fi jẹ́ lóko rẹ̀. Mo pọ̀ ní kẹsí pé mo pọ̀ wájú àbí mo pọ̀ lẹ́yìn mo pọ̀ nílẹ̀. O pọ̀ níwájú o pọ̀ lẹ́yìn ìwọ́n tí a bá ń sọ ọpọlọ ó pọ̀. Bàkà yẹ̀yìn ò ní dọ́gbàsá. Kí á ní orúkọ rẹ̀ gangan. My name? Gangan. Okay. Orúkọ tèmi ni Tèmítọ́pẹ́ Afọláṣadé. Orúkọ mi ni. Omi ṣe mo tún gbọ́ kan náà bóyá bí omi tọ́pẹ́ àbí omi tó ògùn. Okay, Omítọ́pẹ́ orúkọ omi mi nìyẹn. So ọmọ omi ní ẹ báyìí àbọ̀mọ Ọ̀ṣun. Ọmọ Ọ̀ṣun. Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà ayùn. Àwọn ẹ̀jẹ̀ kò tó ẹ̀ mọ́ o. Óyá àbí óyá mo fẹ́ kó gbé láti ilẹ̀ kó gbé níbi tó dáa ni óyá. Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ yèyé mi mo wá kí. Ẹ má jẹun. Ṣé tá a bá lọ jù báyìí lọ ṣé ẹ̀gún lè wọlé ni àbí ẹ̀mí ó lè tara kìjí. Dádì ẹ jẹ́ kí n sáré ṣe nǹkan tí mo bá wá. Òun náà ni gbogbo ẹ̀ lásọ̀. Ẹ má jẹ́ ká lọ dé. Kàbá ti lọ bẹ̀yẹn ṣùgbọ́n níbẹ̀rẹ̀ ọjọ́ irú ẹ̀sìn wo gan ni wọ́n bí Diamond ó pọ̀ sí. You're talking about my. Yorùbá ní kò sọ àbí Yorùbá lè bí náà sọ. Okay, mo gbọ́. Yàtọ̀ Yorùbá Oyinmomo lè tò ètò náà lóyinmomo
Yorùbá là ń sọ ní agbọ́n tó tàwa Yorùbá ni. Okay, mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé mo lọ school ni na. Mo ti gbọ́ ẹ̀rẹ́ ọmọ. Ọmọ Yorùbá ni mí, ọmọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Nílùú wo? Ní ọmọ ẹni kò mi ṣe táwọn ọmọ yẹn. Okay, fáwọn tí àwọn tó mọ̀ mí, àwọn tí wọ́n dẹ̀ mọ̀ mí, fáwọn tí wọ́n mọ̀ mí kọ́ máa mọ̀ mí báyìí. Ọmọ okay, jẹ́ kí n bẹ̀rẹ̀, jẹ́ kí n sọ báyìí. Dádì mi ọmọ Èkìtì ni, but ìyá tó bí mi ní ọmọ Ọ̀ṣun state ni, so I claim Ọ̀ṣun state. Níbo lọ́ṣun? Èjìgbò. Èjìgbò. Tàbákò ní Wò. Tàbákò ní Wò, Adéjìgbò. Ó dàbẹ̀. Ṣé bẹ́ẹ̀ náà ni? Ó dàbẹ̀. Torí ọlọ́ọ̀mọ bẹ. Ẹ̀mí mọ́ bẹ́ẹ̀ bọ́ ni mo. Ọmọléèwé wo ni ọ́? Ṣé báyìí? Ọmọ iléèwé gíga University of Lagos, first choice and nation's pride. Kéwé. First choice and nation's pride. Okay, first choice. University of first choice and nation's pride. Yes. Gbọ́dọ̀ ń pe akọmọlọ tí ń lọ́run nìyẹn. Bẹ́ẹ̀. Wọ́n yí tó ń mẹ́sẹ̀ tó gbogbo wà ń bá lọ rẹ. Okay. Ọ̀nà mi. Èyí tó wá ń ṣe lórí TikTok yìí kí la lè pe gan ṣé prank ni drama ni orin lọ ń kọ́ ni kí ni èyí tí wọ́n gbájúmọ́ gan ń bẹ̀ tó mú ní ọ̀kúnkúndùn. I'm an all-round entertainer. Tẹ́ bá fẹ́ kí n pa yín lẹ́rìn, máa pa yín lẹ́rìn. Tẹ́ bá fẹ́ kí n change fún yín, máa change fún yín. Bíbó ṣé tí kámẹ́rà máa sá lọ tí director máa ṣe ká méré. Èmi mo ṣe wà yìí. I'm just me. I'm an entertainer. I'm not an artist. Most people think I sing. I'm not an artist. I just. O kì í kọrin. No, mo kì í kọrin. Mo kàn máa ń vibe sórí ni. Orin olórin, ìwọ lè bá wọn kọ́ orin kọ̀ọ̀kan sórí ẹ̀. Mo lè kọ steady. Tẹ́ bá kọrin tó wá emotional, tó touch soul mi, tó sọ ìrìn àjò ayé mi, mo máa bá yín gbọ́ yín sí orí jo bí ẹ̀yin gan ṣe lóyún lọ. Bí nǹkan ẹ̀yin tẹ́ lóyún gan, ẹ máa tún fọ́ fún mi pé ó dà pé ìmú lóyún yẹn. Ìwọ ló ti ṣe rí. Ṣé kí n kọ́? Yá kọ àwọn ẹgbẹ́ gbọ́, wọ́n fẹ́ wọ̀n lé wọ́n fẹ́ gbọ́. Ṣé kí n dìde kọ́ tàbí kí n jókòó? Gbogbo ìbọn báyìí lè ṣe ni. Okay. Orí mi jọ dákun gbè mí o. Káwọn tó lámì ká má ṣe pọ̀ mí o. Àtó bá dọ̀ lọ́wọ́ o dákun pè mí o. Ẹ̀rù ìwúwo bàbá sọ mí o. Àìní mo lálá Ọlọ́run ló lẹ̀ mí o. Kò ní sú mi kò ní rẹ̀ mí o. Ẹni ṣebi sí ẹ kó má ṣe mí o. Tó fàyè rọ́ngàn máa ẹ kó bà mí o. If I tell them wetin dey my mind, ṣé mi I go dey alive. Bí mo dẹ̀ go I dẹ̀ realize. Èló ni sọ́sẹ̀ ṣe can I pay the price? Tàbá lọ tàbá bọ̀ wá ní ká dákẹ́. Ibi tó yẹ kó móru tó tún bá afẹ́fẹ́. Gambling with life wọ́n fẹ́ mítà tẹ́tẹ́. Olúwa àjọ má jẹ́ kí parẹ́ sẹ́. Many things wey dey happen for my mood. Family matter wey dey tap for small mood. Every sugar size for me and the shoes. So wetin I go do when dem match me in my boot? Ẹjọ́ ẹ bá mi pè kí lè ṣe mí. I dey fight for my life, I fight for peace. Success and winning, that's all I need. I'm just a young boy, má fi pressure pa mí. Orí mi jọ dákun gbè mí o. Mo sá kọ̀ọ̀kan. Ẹ jẹ́ ṣé kí n kọ́ láti ìbẹ̀rẹ̀ dídí tó pin. Gbé mi débẹ̀. À ń gbádùn ẹ̀ gbé mi débẹ̀. 2019 when I signed, everything was going fine. Drop post and I enter chat, got verified on Instagram. Plenty people start to hate. There was wanting me to fail. Destiny cannot be changed. Voila, it can just be delayed. Fall like one yarn, no drop o. Cut it there, go on, look out o. Dem be think e say na swag, dem no know say na depression no. I have to leave the label, cause my PC no dey there. And some people kissing na story nkan tí àyín fẹ́ jẹ. See that small boy don dey talk. Wetin dey for them to talk? Because you dey beef your artist. You sef begin to drop song. You see say no be your handiwork.
Shey you don see say na God, cause if na you dey run am, your son no suppose dey flop. Ẹni bá rò kúrò mi, kó ní yẹ bá nísìnyí. Àrùn ló máa bá tiẹ̀ jẹ, wà fún lóúnjẹ kò ní lè jẹ. God don help away my sorrow. No be kápó sojú wọn koro. Ajá wọn ní àlóde ìgboro. Ẹ sọ fún wọn pé ojú ìṣòro. Mi ní sùn farala. Ajé mi ní sùn farala. Mo dúró káàkiri. Orin tí Diamond ó pọ̀ yìí, èmi náà ti gbà pé ó pọ̀ báyìí. Ìwọ́n lọ lórí ní àbórí nìkan ni náà ni ló dùn ló dán dáadáa báyìí. Ẹ bá wọn lórí o. Ṣùgbọ́n ohun tó kò tì í. Èyí tí àṣàkẹ́kọ̀ọ́ ń kọ́, èmi náà gbádùn èló náà ń tọ́ bàbá rẹ̀ kọ́ ni. Lórí àdìtọ̀, lórí. Money on my mind, money. Don't care what they talk about me in particular. Call me. Ah, Daddy, I'm out there chasing my money. Oh, kọ́ délẹ̀ fún mi. Daddy, Ẹni tí àwọn káàkiri àgbàlá eré ètò náà ni àwọn ọmọ ní oyin wọn lè tò. Ètò náà ni oyin wọn láti àgbàlá AK Media Concept níbi tí a ti ń dábìlẹ̀ tí a ti ń rọ̀ bí òwe. Diamond ó pọ̀, ìyá àti bàbá ń kọ́. Ọmọ gbọ́dọ̀ pọ̀ báyìí kó mọ̀ níbi tó ti ṣẹ̀ wá, mọ̀mọ́ ń kọ́, bàbá ń kọ́. Torí kí ní pọ̀, ẹ̀bùn yìí pọ̀, ògo yìí pọ̀. Ògo yìí, olórí. Má ṣe jẹ́ kó bàjẹ́ o. Kò ní bàjẹ́ pẹ̀lú ògo Ọlọ́run. Má ṣe jẹ́ kó dàrú o. Má ṣe jẹ́ kó bàjẹ́ o. Olórí ògo yìí. Wọ́n fẹ́ pọ̀ mọ́ lógo Ọlọ́run nígbà fún ẹ. Ajá ìdílé kọ́kọ́ lẹ́ẹ̀kan. Màmá àti bàbá ń kọ́. Wọ́n wà. Níbo náà wà? Wọ́n wà níbi tó wà. Ṣọ́n rí gbogbo ògo iṣẹ́, ṣọ́n rí gbogbo ìgbìyànjú yìí. Ó yẹ kó máa rìn. Sí ọ̀rọ̀ wọn ni bó láàrin ilé ìwé lọ wà náà, ṣùgbọ́n bó làgbéṣepọ̀ wà àtàwọn méjèèjì àti ìyá àti bàbá. I actually don't have a cordial relationship with them. Mo fẹ́ kó sọ Yorùbá ni. Okay, wọn ní ìbáṣepọ̀ tó dánmọ́. Àgbàdo mo gbọ́ Yorùbá náà. Ẹni sọ̀rọ̀ náà. Bọ́ pẹ̀lú fún wa kan ní bẹ́ẹ̀. Mo ní ìbáṣepọ̀ tó dánmọ́ pẹ̀lú wọn. So based on one or two, like I'm just trying to strive for myself because. Òun dágbé òun dá wà ní sí bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Wọ́n á ti kí ní ọ̀dọ̀ ṣẹlẹ̀ ní University of Lagos níbi tí o ti ń kàwé. Wọ́n lọ gbé owó iléèwé láti ẹgbẹ̀rún 25,000 síbẹ̀ náà ni. Bẹ́ẹ̀ni. Lọ sí ẹgbẹ̀rún ṣé 200,000 ní igba náírà síbẹ̀ náà ni. Bẹ́ẹ̀ni. Ó wá ní ẹ dákun ẹ gbà mí, mi fẹ́ drop out, ẹ dákun ẹ gbà mí. Ṣé skit lọ ṣe ni àbí àtinúwá àtọkàn bóòlù ló ṣe rí gan? Kí ni tó ń la kọjá ń gbà yẹn? Ọgbẹ́ ọkàn gẹ́gẹ́ ni I spit out my mind because during that time ìgbà tí a parí first semester first year 1 second semester exam tí everybody lọlé, so àtìgbà yẹn la ti ń gba oyewuye ń pé ó máa increase owó school. University of Lagos. University of Lagos. But all we all thought was that if they will increase it. So Yorùbá yàtọ̀. Má bínú. Mo kò fẹ́ mọ̀ pé mo lọ school ni. Ọmọ sọ Yorùbá níbí, ó sọ Yorùbá níbí. So nǹkan tí mo rò pé tó máa increase ẹ̀ kò lè jó bí àbí kàn pé 25,000. Wọ́n lè double ẹ̀. Tó bá double ẹ̀ adẹ́lẹ̀ bí a wá sọ. Wọ́n dẹ̀ lè wá padà wá triple ẹ̀ kó jẹ́ 75. Àbí ká sápọ̀ ọjọ́ ẹ̀dì 100. Bọ̀ nígbà tó wọ́n máa jáde, ta ló ń rí pé owó school 100 plus, owó hostel ìyẹn ní 100,
àwọn owó kankan náà dẹ̀ wà tó ń pé a tún máa san ní tí ó dẹ̀ tó rẹ́ pé lẹ́yìn 25,000 naira yẹn tẹ́lẹ̀ náà kò yẹ ká san owó kankan mọ́. Àgbà tí èmi tẹ ọkọ wọlé ní year 1 gbà yẹn a san àwọn owó kan dẹ̀gbà as a fresher now, so àwọn owó yẹn me thinking that the remaining years. Ta ló sọ gbà yẹn? Bàbá ló bọ́ sọ́nà àbí ìyá àbẹ́gbọ́n àbábúrò? Kò sẹ́ni ìyá mi ẹ̀ bàbá mi ò bá mi wọ̀n ní 1 naira nínú ẹ̀. Ta ló rán nílé ìwé? That my year 1 I was running here and there to source for the money. Lọ́wọ́ ara rẹ? Bẹ́ẹ̀ni, and àbúrò mọ́mì mi kan tó wà ní ó fún mi ní owó yẹn, gave me part of the money and I sourced for the accommodations and everything for myself because I had no one to actually go to at that time. Ìgbà yẹn gan ni ìjà èmi àti ìdádì mi. We had issues because ìgbà tí mo wá tí mo béèrè pé owó school tẹ̀lé à ń tẹ́wọ́ fún mi àṣẹ wine ni. And my own set was because during that COVID time we did my own set was batch A. We had batch A and batch B. And batch A. Admission, don't gbà wọlé. Yes. So àwọn batch A tí wọ́n tó ti fún wa admission. I gained admission 2021 during May June. So what if our admission already? So there was grace till November. Láti fi sanwó yẹn. Àwọn tí bẹ̀rẹ̀ sí láti lọ wá owó yẹn. A máa sanwó ní during that November. Àti then mo ti sọ fún wọn pé mo ti gain admission. So sílé ìwé gíga ẹ̀dẹ̀ mo dẹ̀ ti sọ iye tí gbogbo. Mo sọ fún dádì. Mo sọ fún mọ́mì náà. Bẹ́ẹ̀ni mo ti sọ iye tí gbogbo owó máa jẹ́ ní ìgbà yẹn. Ẹ̀dẹ̀ sọ pé ẹ ti gbọ́. So as someone who is ready to do something and someone who actually had a plan for a child, during those times, those months were enough for you to have planned. Yes. Kò sáré ẹ̀ kalẹ̀ pé owó tó fẹ́ mú lọ rèé o ti wà nílẹ̀. So time wá dé ẹ̀wọ̀n padà lọ́bọ̀ fún mi ṣé mo kọ́ la ni kó tó dìgbà yẹn o Diamond Tọ́pẹ́ kúrò lájọṣepọ̀ wa àti bàbá àti màmá ọ̀dọ̀ wọn ló ń gbé ni abẹ́ wọn ló ń gbé ni báwo ni àjọṣepọ̀ wa àti màmá àti bàbá ṣáájú kí ọ̀rọ̀ professor school tó ṣẹlẹ̀ ọ̀dọ̀ wọn kọ́ ló ń gbé ni àbọ̀dọ̀ àǹtí ló wà. Mi lọ́dọ̀ parents mi. Rárá. Like growing up I didn't really stay with my parents. Mo gbé lọ́dọ̀ wọn. Bọ́wá ló ń gbé. I was staying with my mo gbé ní ọ̀dọ̀ àǹtí mi like àbúrò mọ́mì mi. Àbúrò màmá ọ̀dọ̀ wọn ló. Bẹ́ẹ̀ni. Ìyá àti bàbá àwọn òjò sí mọ́. Bẹ́ẹ̀ni. Ok wọn sí mọ́. Kó tó di ìgbà tí mo tọ́kọ́ gbé lọ́dọ̀ àǹtí mi ní àbúrò mọ́mì mi. So ìgbà tí because I'm from a broken home. So ìgbà tí àwọn parents mi tó divorce tó pínyà nígbà yẹn. So the family had some issues and they asked me to go meet my dad. But during that time, my dad we were having issues because all the boya gbogbo issue tí òun àti mọ́mì mi ní nígbà yẹn I was supporting her. Yọ pé ọ̀dọ̀ màmá ní ọ́fíìsì. But èmi jẹ́ child jẹ́ kẹ́yìn méjì mọ̀ pé wetin ma dey do no bá. But gbogbo nǹkan tí àwọn rò ń gbà yẹn ọ̀zà pé ọ̀dọ̀ màmá ni ẹ̀yin mọ̀mọ́ lu àwọn àbúrò ẹ̀ ń kọ́ kò sẹ́gbọ̀n wájú ni. Mo lẹ́gbọ̀n wájú mi ní àkọ́bí mo ní àbúrò 4. Ọ̀bọ̀ àwọn yẹn bọ́lá àwọn wà àwọn àbúrò màmá àbí. Mo ní àyè tó tẹ̀lé mi sàkánì mi ló wà ṣá. Ìwọ náà ló tún tọ́jú ẹ̀. Bẹ́ẹ̀ni. So èyí tó tẹ̀lé ìyẹn tó jẹ́ third born òun kọ́ wálé ọ̀yọ́ àbúrò mọ́mì mi kù òun náà máa tó ṣe tọkàn báyìí. So èyí
tí ọkùnrin méjì tó jẹ́ fourth born àti fifth born wà lọ́dọ̀ mọ́mì mi, èyí tó jẹ́ lẹ́kẹ̀ẹ́ wà lọ́dọ̀ grandpa. tó ti wá ń dá ṣe òun dá gbé òun dá fà á òun lọ sùkúù ṣe gbẹ ó tọ́dún mélòó báyìí tó ti ń dá ṣe fún rẹ̀. This is àtìgbà tí mo ti wọ year 1 náà ni. ìrẹ̀ wá ń ya 2 báyìí bí ọdún méjì náà ni àbí. Then I don't want to drop out of school yẹn bó wa ló ti wáyé kí ló fà á kí ló ṣẹlẹ̀. Ìgbà tí a parí second semester year 1 exam wa, so I tried to source some money. I worked. Mo lọ sí. irú iṣẹ́ wo ló ṣe. mo ta bá sọ lórí ètò bí a fi ń kọ́ ẹ̀lẹ́kọ̀ọ́ ni. Okay, mo lọ wáṣẹ́ sí canteen kan. So the canteen, it was inside Ikeja airport, sorry. Ikeja airport. So canteen yẹn, she was paying 1,000 naira per day. kí ló ń bá wọn ṣe ń bẹ̀ o. òun fabọ́ ni àbọ̀ bá wọn pọ́n màlà. Máa ń fọbọ́ mo dẹ̀ máa bá wọn dáná ní àárọ̀ tàbá ti ń dáná ní kitchen. Dẹ̀ máa lọ bá wọn gbé oúnjẹ lọ sí sport kan báyìí. But orin kíkọ à ń kọrin à ń ṣe skit à ń ṣe fọ́ ní gbogbo ẹ̀ ò tí ì máa ṣe. I've been doing that right from childhood. Okay. Since I've been going to church, like I was. Ó ti wà lára. Yes. But àwọn Instagram àwọn gbogbo ẹ̀ kò tí ì sí àbọ̀ ti wà ń gbà yẹn náà. No, I was not doing all that then. Ìgbà tí TikTok ṣẹ̀ṣẹ̀ tó bẹ̀rẹ̀ gbà ni mo bẹ̀rẹ̀ sí máa ṣe TikTok ní ìgbà yẹn during that COVID time. But I didn't have my own cell phone, so I was borrowing my auntie's phone. But it was not. Kò lọ dáadáa. Yes, torí wípé mo mọ̀ pé everybody máa fẹ́ privacy and you cannot, the way you use someone's skin, it's different from the way you will be able to. bí a ṣe fi tara rẹ máa sọ Yorùbá. Bí èèyàn ṣe máa lo. nǹkan ní nǹkan ìdàgbé yẹn bá ló tara ẹ̀. So nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn, so I was having break, mo ní break. So don't let me drop out ẹ̀ ń já padà síbẹ̀ kí a lọ wá mú jáde. So lẹ́yìn ìgbà tí mo ti rí pé mo ti ṣe àwọn iṣẹ́ yẹn, mo ṣe iṣẹ́ ní canteen. Ọ̀rẹ́ mi kan tún pè mí, classmate mi pé pé tó mo fi sí go class 1 gbà yẹn pé mo ń wá iṣẹ́. So yẹn pè mí pé pé àwọn MTN wọ́n ní canvasa ní Ẹ̀pẹ́. So mo gbà ní àti ìbàyìn. O tún lẹ̀pẹ́. Mo lọ Ẹ̀pẹ́. wọ́n lè fún àmì wò fún ẹ. Iṣẹ́ yẹn ò bọ́ sí like kọ torí nǹkan ìgbà tó pè wá tó ní ká ṣiṣẹ́ ọkàn fún wa ní àwọn nǹkan tó ń pè kí ni, so iṣẹ́ yẹn ò bọ́ sí ṣá. Ìgbà tí mo fún wa wà ń bẹ ìgbà yẹn ni àwọn Ẹ̀pẹ́ ńgbà yẹn wọ́n ṣe Kayo festival wọn, so I participated in their festival. ọ̀tọ̀ nǹkan tó bá lọ o tún tara bọ festival. So mo ṣe festival pẹ̀lú wọn, àwọn ọmọ àdúgbò wọn mo kọ́ wọn ní ijó tí wọ́n perform ní ọjọ́ festival wọn yẹn. Inú mi dẹ́ dùn pé àgbẹ̀tọ̀. fẹ́rẹ̀ fún ẹ tí wọ́n sanwó àbí wọ́n sanwó. Ó sọ sí mi lẹ́nu ògbóyàn sí. kò bówó dé. Ó kú bówó dé. tá bá kówó lọ. Mọ́. But o ṣáà kó bẹ́ẹ̀ o padà sílé ìwé wọ́n wá ní kẹ́ sanwó òun san. Ó dé pé mo kúrò ńbẹ̀. Ó ní àwọn ìjọ tó wà ní Ẹ̀pẹ́. Wọ́n ní wọ́n máa ṣe festival kan. Wọ́n ní àwọn òkú wọn tó bá ti kú sẹ́yìn. Wọ́n ní àwọn ṣe. Àwọn ṣòro fún wọn. Pàtí àbí ìtẹ̀wọ̀n. Wọ́n ṣàn sọ ọ̀rẹ́ nìyẹn. Mo ọ̀dọ̀ mú wá wà for that time. Wọ́n ṣàn wọ́n ní wọ́n máa lọ ta wọ́n máa ń ta indomie. Wọ́n máa lọ ta indomie níbẹ̀. Indomie àtẹ̀yìn. Mo lọ sí indomie àtẹ̀yìn níbẹ̀. Ṣáà but still yet owó pé nígbà tí wọ́n padà sí skul tó wá di bẹ́ẹ̀ bá ti lówó ẹ mọ lọ kí ló wá ṣẹlẹ̀. Ìgbà tí mo padà wá ìgbà yẹn ni protest yẹn tó wáyé. mi gbókè o. Torí at that point I had lost hope already because
kò sí ìrètí mọ́. There was no hope anywhere. You know, I had then I was telling my manager that mo fẹ́ drop out o pé your manager even before you could because if I say I should defer the admission. tí máa sọ pé kí n sún admission síwájú pé kí n lọ fi wá owó pàrà kùn. mo ní láti kọ́kọ́ san owó school yẹn ná níbo mo dẹ̀ ti fẹ́ rẹ̀. nígbà tá a gbé kámẹ́rà déwájú ẹ pé ilé ń ṣe ìfẹ́ onú yìí o kí ló rí sí o kí ló wá ṣe nǹkan náà lọ́hùn. ibi tí ọ̀rọ̀ ti gbé dùn ibẹ̀ ni mo ti fi mú ọ̀rọ̀ jáde out of bottom of my heart like I just have to pour out my mind that particular. o sọ tinú ẹ jáde. yẹn pé tí school fees yìí bá lọ bó ṣe ń lọ yìí ẹni rí most of us ní school èmi number 1. So I have to pour out my mind and I can say I think Grace found me. Òwúrọ̀ àánú gbà. Tèmi tọpẹ́. Wọ́n tiẹ̀ ní wọ́n láwọn èèyàn bùn wọn lówó gan fa. Mr. Makari náà débẹ̀ ó ṣe dáadáa ta tún ló débẹ̀. Gbogbo àwọn tó ràn mí lọ́wọ́. Ọ̀pọ̀. All from Malo Wallet, Chike Agada, àmì I cannot mention their names. Ò níbẹ̀ náà wàhálà kan ṣe láàrin àti Verydarkman. Ṣùgbọ́n kí a tó lọ sí abala Verydarkman tẹ́ ti gbé adébẹ̀ dáadáa. Mo rí pé mo rí lẹ̀kẹ̀ ní ọwọ́, mo rí lọ́rùn. Ṣé kò sí lórí náà? Mo ti rí àyè láti fi sí. Ó ń bọ̀ lórí náà. Mo á gbọ́ pé lẹ́ẹ̀kan tí a bẹ̀rẹ̀ ètò yìí, ẹ sọ pé ẹni pé omi tọ́pẹ́lẹ̀ ń jẹ́, bóò ni omi ti wọlé, bó lẹ ti pàdé òṣàyín, ṣé òṣàyín ni bóò lẹ ti pàdé omi, báwo ni ìrìn yẹn? Mo fẹ́ ká sọ fáwọn èèyàn, wọ́n fẹ́ gbọ́n lé. Kó lè wọ́n ilé ìgbìyànjú fashion ríìlì ni, àbí fashion ni, bóò ló ṣe jẹ́? Ṣé bó ṣe jẹ́ tí mo fi ókè ó ti yé mi bẹ́ẹ̀. Okay, ẹni sọ̀rọ̀. Mo jẹ́ èèyàn kan tó jẹ́ wípé I like culture. Ẹ fẹ́ràn àṣà dáadáa. Yes, mo like àṣà right from time like growing up. So me being into entertainment gbà tí mo wà nínú entertainment. So there was this point I started putting on cowries, but ìgbà yẹn oníke ni. Owó ẹyọ yìí o oníke ẹ wà tẹ máa ń fi sọ́rùn gbà yẹn tẹ́lẹ̀. So mo like ẹ mo dẹ̀ máa ń fi sí irun mi. So ìgbà tí mo wá ṣe bẹ́ẹ̀ ìgbà tí mo máa wọ iléèwé gíga ó wá ní ọjọ́ kan ìkan náà àwọn ẹ̀gbọ́n ní school ó wá sọ pé wọ́n wá pè mí pé àwọn láìkí ẹ̀rù tó gbé mo máa ń wọ white nínú school. So wọ́n wá ní àwọn láìkí mi pé àwọn láìkí bí mo ṣe máa múra pé my style is kind of unique in the school. Pé àwọn ní àǹtí kan pé tí àǹtí ẹ̀ bá rí mi pé ó máa láìkí mi pé olóòṣà ni wọn. I was like, wow, like this is what I've been longing for, and I asked the bro to link us up. Then mo wá lọ sí ọ̀dọ̀ wọn. Then that was how everything just started. Olóríṣà ẹni tí ó fẹ́ràn àṣà àti ìṣẹ̀ṣe ni àbẹ́ni tí ọ̀nà ìjọsìn tiẹ̀ òòṣà ló ń ṣe. Bẹ́ẹ̀ni, òòṣà ló ń ṣe. Ẹ̀yin wá fẹ́ wọ́n wò pé mo fẹ́ òòṣà yẹn gan mo fẹ́ mọ̀ ọ́. Bẹ́ẹ̀ni. Bọ̀kú tó ní pé bí ayé tiẹ̀ gbìyànjú yẹn iṣẹ́ ẹ̀sìn wo lẹ̀ ń sìn gbà yẹn náà. Àfọ̀mí Chris ọmọ ìdílé onígbàgbọ́ àti ìyá àti bàbá. Bẹ́ẹ̀ni. Ọkọ̀ tẹ́ wá pàdé ìyá olóòṣà kí ló sọ fún yín? Ó dífá ni wọ́n yẹ yín lọ́wọ́ kan bò ní àmọ́ gbé ọ̀pẹ̀lẹ̀ jẹlẹ̀ àbí lójú àwa ti rí pé ọ̀nà mi rèé. Bí mo ṣe sọ kó tó di pé adé ibi ìbà ìtẹ́tí bẹ̀rẹ̀ question yẹn mo sọ wípé
It is what I've been longing for. Nǹkan tó ń wù mí láti ṣe. Láti ṣe. Láti máa tẹ̀lé àwọn ìṣẹ̀dálẹ̀ baba ńlá baba wa. Bẹ́ẹ̀ni. So nǹkan tó ń wù mí. Nígbà tí wàá pàdé ó wá ní omi rè o iná rè o bó lè ṣe mọ̀ pé omi ní ẹ̀ ṣe iná ẹ̀ ṣe yẹ̀pẹ̀ ẹ̀ ṣe oòrùn. Ìràwọ̀ tó bí mi náà ìràwọ̀ Ṣàngó ni. Olúkòso àyànrólú àkàtà yẹ́rìyẹ́rì ẹni Ṣàngó bá pa tí ò bá kú kálẹ̀ ó tó lẹ́ tọ̀hún á sì ṣé kí mo lọ ni. Ẹ má lọ jù. Ẹ má lọ jù kẹ́gùn máa wọlé. But omi ẹni Ṣàngó ni ẹ̀ṣẹ̀ tó á gbọ́ ẹ̀ṣẹ̀ tó á jẹ́ ẹ̀ tó á ń jẹ́ omi tọ́pẹ́. No ó yàtọ̀ síra o. Yeah. Okay, me saying okay pé I chose this way. Torí ẹni tí mo bá ní first ìrìnàjò ayé mi sí ìdí òòṣà ìyá òòṣà mi kí wọ́n ti ń pè olóòṣà ni wọ́n gbogbo òòṣà ni wọ́n ń ṣe so ọdẹ ń ṣe Ọ̀ṣun bọ̀ bí ó ti fara pé white yẹn. lẹ́yìn tí ń wọ̀ tẹ́lẹ̀. lẹ́yìn tí ń wọ̀ tẹ́lẹ̀ and it is just what I like. Bọ̀bọ̀ alẹ́ fi Ṣàngó sí báyìí ohun àbáwáyé. gbogbo ẹ ni mo gbogbo ẹ ló lọ. nígbà tí ṣe rí wọ́n ní ó dáa kí wọ́n ṣàwárí ara rẹ̀ kí ọ̀nà èèyàn kó lè bá túbọ̀ dáadáa sí. nígbà tí wọ́n ṣàwárí pé tí n bá tọ̀nà òòṣà yìí tí n bá bóò ní ìgbé ayé ìgbà yẹn síbẹ̀ ṣe ń ba bọ̀ látẹ̀yìn. ìsìbẹ̀nifá ànígbàrú wálẹ̀ ọ̀pọ̀ ẹni fẹ́rẹ́ lè wà fún ibi tí ó bá mi dé lónìí àti ibi tó mú mi lọ. Me, I am not condemning any religion. I'm not biased. Takò ẹ̀sìn kankan o. Mi takò ẹ̀sìn kankan. Kò dẹ̀ ṣe pé torí pé mo kúrò nínú ẹ̀sìn kan lọ sínú ẹ̀sìn kan ká wá máa drag yín padà ní o. No gree for anybody. I no dey gree o no time màá jẹ́ kó mọ̀ pé dúró láyé jẹ́ dúró láyé mi. In as much pé mi ò fi tèmi bá tẹ̀yìn kankan jẹ́. I am doing my thing for myself. Báwo mo fẹ́ mi fẹ́ sọ torí pé àwọn kan wọ́n ti wá ẹnu síra wọn lára láì ṣe ni lórí ọ̀rọ̀ yìí. lórí ọ̀rọ̀ ẹ̀sìn òṣèṣì yìí bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ tí Verydarkman kọ́ bó ló ṣe wáyé bó ló ṣe ṣẹlẹ̀. Ìgbà tí fídíò protest yẹn tó ṣẹlẹ̀ ńgbà yẹn so ó ṣe fídíò lórí protest yẹn but he condemned me that ó takò yín. ó takò mí pé kí ló dé tí mo ṣe máa accept offer àwọn tó fà láti sponsor school mi and I was like why will you come for me? I don't understand. Mo ṣe ti tẹ́lẹ̀ ni. The fact that pé protest yẹn ṣẹlẹ̀, you saw the pain and you saw where I was talking from. As an elderly person, you're supposed to at least reason. Okay. As bí àgbàlagbà tí ẹ jẹ́. Ó fi làákà ìgbé pé àti tọmọ ìdí ń bọ̀ rèé. Pé báyìí. But ó wá fẹ́ máa fà mí dragging ẹ̀ fà mí lẹ́sìn. Ó fẹ́ mọ ṣáátá mọ bàyín jẹ́ mọ wọ́n ìwọ̀kúwọ̀. N pé kílé tí mo fi máa gba ọ̀fà yẹn. And these people. Gba ọ̀fà lọ́wọ́ àwọn ta ni àti ta ni. Like bí àwọn tó ọ̀fà láti. Bí àwọn ta ni. Láti sponsor mi. Like ìgbà yẹn Malo wallet. Wọ́n pè mí. Wọ́n dẹ̀ fún mi ní wọ́n pa àwọn sponsor education mi. Títí máa fi ṣe tán. Wọ́n sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Sọ ṣe ń ṣe. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣe àbí. Bẹ́ẹ̀ni. So ó wá sọ pé kílé tèmi máa fi gbà sponsorship yẹn tí mi ò bá gbà sẹ́yìn lè máa padà wá sanwó school mi ni. Because I don't understand. Ṣèbí tí wàhálà ti dé nìyẹn. Ṣèbí tí wàhálà ti dé nìyẹn. Ọjọ́ mi ni o ẹ mọ̀ pé mi àti ẹ̀ jọra. Bọ́lá abadé báyìí torí mi nǹkan tẹ́mi gbọ́ táwa gbọ́ ni pé wọ́n nígbà tí Darkman tẹ̀ ti dákẹ́ gan wọ́n nígbà Nàìjíríà bẹ̀rẹ̀ sí ń fà á fàkúfà bẹ̀rẹ̀ sí ń wọ́ra wọ́n
No actually wọ́n ṣẹlẹ̀ ní pé lẹ́yìn ìgbà yẹn nǹkan tó mi ò fa anybody but I'm just spitting out the truth òótọ́ ọ̀rọ̀ ni mo kàn ń sọ torí pé ó ní àwọn videos kan tó ṣe lẹ́yìn ìgbà yẹn kò kí ń ṣe nípa mi o but nípa àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ ní society for example now ó ní fídíò kan tó ṣẹlẹ̀ nípa ọmọ kan tí àwọn ni boyfriend ẹ̀ ó pa láti fi ṣẹ́ṣó so ó ní bóyá sọ̀rọ̀ yẹn pé orí bí abẹ́ orí ọmọ yẹn ló mú pé bọ́n ṣe máa ń wá ibi tí ó tutù láti sọ̀kalẹ̀ sí nìyẹn. Then I was like it's not supposed to be because ẹni tó wà ní university you don't she can actually be in a relationship wọ́n ṣe wípé ó sá kúrò ní or anything and it's a normal thing for her to just visit her boyfriend and this is a relationship issue and you can trust your man o lè rí ẹni tó ń fẹ́ jẹ́ tí ó kó bá sí báwo kí ló máa ń pè trust tí ò bá gba ẹ̀rí tí ò bá nígbàgbọ́ nínú ẹ̀ tí ò bá fọkàn tán tó bá fọkàn tán the relationship cannot stand. So why now why ní òun pìtì ọmọ yẹn ọmọ tó ti kò dé mọ irú condition táwọn parent ẹ máa wà. kò yẹ kó máa tún máa drag irú ọmọ bẹ́ẹ̀ so oníwò mi wọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn rí báyìí irú ẹ̀wò ni Darkman tàbá ní kéèyàn ṣàpèjúwe pé tẹ́rí ayé bọ̀ Daniel Oyewumi bó ṣe líle. ní tèmi wọ́n bí mi dáadáa mo wá tọ́ra mi bí èmi mo kì í sọ̀rọ̀ ságbára àgbà o gbogbo agbára àgbà tó bá ṣe lágbárágbá màá jẹ́ kó mọ̀ bó ṣe ń lọ ni. Verydarkman mo lè rí pé ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé I don't know where to place it maybe he's trying to be an activist or he's an activist or ó gbìyànjú láti dàbí ajàǹgbara àtọmọ ń jà fún yàn àjàfẹ́tọ̀ọ́ ọmọ èèyàn. bẹ́ẹ̀ni bọ ó máa wá ní àwọn ibì kankan tó ń pé gbogbo nǹkan tí ó máa ń ṣe ó máa ń wà so awkward sorry to use that word mi ìmọ̀ Yorùbá tí mo lè lò láàrin yẹn ni ó jẹ́ kí. kò ní lọ dáadáa. bí wo ti ọmọ àbí àṣejù. mo lè pe láṣejù bọ awkward yẹn ó ti wà òkè bẹ́ẹ̀ torí tí bá sọ pé àṣejù ń sìn àwọn tó máa lọ bá wọn túmọ̀ ẹ̀ máa bá wọn túmọ̀ ẹ̀ ní ìtumọ̀ nǹkan tí mi ò sọ. so awkward wípé nǹkan tí ò bójú mu. yeah because bí ọmọ tí mo ṣàpèjúwe ẹ̀ báyìí nìsín ọmọ yẹn bí ọmọ ìṣẹ̀lẹ̀ ọmọ tí ó ṣaláìsí yẹn as someone that has okay he even said it I think he said doesn't ó ní bóyá sọ̀rọ̀ nígbà yẹn as someone that has conscience if you have human feeling. tó lẹ́rìí ọkàn bẹ́ẹ̀ni ó yẹ kó lè tó sì láàánú lójú. ó yẹ kó irú àsìkò yẹn tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ kò yẹ kó tako olóògbé yẹn tó dẹ̀ mọ irú ipò táwọn òbí ẹ̀ máa wà at that very point. So mo ní àwọn kan mi tẹ́ ń pé when he does them I give him credit. Ó dẹ̀ ní àwọn kan mi tẹ́ ń pé when he does I just feel like why is this ẹ̀gbọ́n doing like this ẹ̀gbọ́n mi ni o ẹ ṣáà ń pè mí àti ìjọra. ǹjẹ́ ṣe ti pàdé rí ṣe ti rárí. ara. kò sì síyànjú pé mo fẹ́ rí ẹ mo fẹ́ mọ ìjẹ́ ká rí ra ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. ìgbà kan nìyẹn ni a ní kí ni discussion. ẹjọ ní ìtakùrọ̀sọ ẹjọ sọ̀rọ̀. àjọ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ni àjọ sọ̀rọ̀ pé bí ó ní tó bá ti wá sí Èkó ń gbà yẹn pé àwọn máa kàn sí mi sọ àlè ríra. kí ló fa ìbánisọ̀rọ̀ papọ̀ yẹn kí ló fà á àsọpọ̀ yẹn kí ló fà á àsọyípọ̀ yẹn kí ló mú wá. mímọ̀ bóyá. ẹ ti ń tẹ̀lé ẹ ti ń fọ́lọ̀ ẹ ń fọ́lọ̀ àwọn náà fọ́lọ̀ yẹn àbí olè wáyé. bóyá wọ́n kọ̀ ronú pé wàdà láti máa pé ọmọ kékeré ní mí kò yẹ káwọn máa bá mi. ok dragging ti ń wáyé kó tó di pé let us meet ní ká ríra wa.
ṣé a padà ara yín kí ló fà á ẹ̀yin lẹ rí ni àbá àwọn ọ̀pọ̀ lásìkò. èmi mọ wọn wá síkò bọ̀ bóyá wọ́n ní change of mind. láti iléeṣẹ́ K-Media Concept tí a ti ń dábẹ́ ẹnu tá a ti ń lọ bí òwe wọn ní ẹ wá ẹ wá lásán ẹ̀yin náà ẹ gbọ́dọ̀ wá lásán wọn ká gbélé fún yín o pé ẹ ṣeun tí ẹ bá wà débi o. mi máa ló ń jẹ́ lè. ṣé oúnjẹ ló wà ń bẹ̀ ni. ẹ̀mí ni alọ́gbẹ̀lẹ̀ yìí. ṣé báìbù lélẹ̀. yọ ìwé Ifá ni o. ẹ má bínú pé mo sọ pé báìbù ẹ má bínú. ṣé dọ́tà ni. ọ̀rẹ́ ìdájọ́ ìwọ̀n sí mi ló gbẹ́lẹ̀. aláṣẹ àti olùdarí ìṣàlùkẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. tani. arábìnrin Yọ̀sọ́lá Akíndẹ́jú àṣekún. ẹ bá ń pọ́ ọkọ̀ wọn ẹ̀gẹ́. arábìnrin Yọ̀sọ́lá Akíndẹ́jú aya àṣekún. okay. arábìnrin Yọ̀sọ́lá Akíndẹ́jú aya àṣekún. arábìnrin Yọ̀sọ́lá Akíndẹ́jú aya àṣekún. gbogbo ibi kíbi tẹ́lẹ̀rọ kan rí sí àti ibi tẹ́lẹ̀ kan rí sí yóò máa jẹyọ fún yín bẹ́ẹ̀ o. àṣẹ o. lókèlókè lọ́lá elédùà. àṣẹ o. ẹ pẹ́. àṣẹ o. ẹ gbó. àṣẹ o. ìwòrí ìwọ̀fù. àṣẹ o. ẹ̀wọ̀n ọwọ́ yín wà ní kọ̀sàlẹ̀ àpò. àṣẹ o. lókèlókè ní máa lọ. àṣẹ o. ẹ̀yin rí ohun gbé sọnù yóò ṣe bí ọmọ. àṣẹ o. ibi tẹ́tí wá mẹ́lẹ̀ yìí o ìlọ́po àbí ìlọ́po àmì lórúkọ Jésù Kristi Olúwa. àmín. wọ́n ní orí tí ó ti lugi àtàrí tí ó ti lọ̀pẹ̀ tó rẹ̀ wọn ò bá fọ́ yóò padà wá gbé nínú mo rí pé ẹ̀yin náà ti la oríṣiríṣi kọjá fáwọn ọmọ tí wọ́n wá láti ilé tí Ọlọ́run ní kí àtọkọ àtìyàwó kí èdè àìyedè ó ṣẹlẹ̀ ìtàn kan pè ní broken home tó ń ṣẹlẹ̀ sí àbí tó ti ṣẹlẹ̀ sí àtàwọn tí wọ́n fẹ́ fi ilé ìwé lẹ̀ látàrí pé bí apá ti kún òbí wọn rówó ilé ìwé wọn san mọ́ kí ni ìmọ̀ràn yín fún wọn. mo mọ nǹkan tí ó jẹ́ láti máa tiraka. So and bí ìlú dẹ̀ ṣe wá ń sìn you can say that kò sí iṣẹ́ kankan tó yẹ pé can fetch you one big amount of money even àwọn tó jẹ́ graduate gan wọn tí owó oúnjẹ nìkan ni owó oúnjẹ. wọn ò tí ì yó. bẹ́ẹ̀ ni owó oṣù wọn owó oúnjẹ ni wọn á ti yáwó kó tó di pé. kò tí ẹ̀ káwó jẹ náà mọ̀. So what I have to say is that ìwọ̀nba nǹkan tí wọ́n bá lè ṣe let them kí wọ́n kó máa ṣiṣẹ́ like be able to do something for yourself that will fetch you income and never even think of doing awkward things. nǹkan tó lè kóni sí wàhálà tó lè kóni sí yọ́yọ́ kó má ṣe. kó má ṣe torí pé tí èèyàn bá ṣe ìwà tó wà báyìí tó free there's still hope. tí ò sí lọ́wọ́ ọlọ́wọ́ tí ò sí lọ́gbà ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ni there's still ìrètí wà. ìrètí sì ń bẹ fún irú ẹni bẹ́ẹ̀. gbogbo ìwé yẹn sanwó ẹ̀ fún mi fa tí mò ń tú sí Yorùbá ẹ̀ ó yá ń gbọ́. ìrètí sì ń bẹ fún ẹni bẹ́ẹ̀ pé in as much pé ó ń ṣiṣẹ́ ó ń tiraka Ọlọ́run rà níyàn ilé rí gbìyànjú kí gbìyànjú wa kó má bàa já sásán báyìí o. ìyẹn fáwọn ọmọ àwọn òbí ń kọ́ bí àárín ìyá àti bàbá bá tiẹ̀ dàrú èso tó ti ara àwọn méjèèjì jáde ń kọ́ kí ni ìmọ̀ràn yín ẹ̀yin ti là á kọjá o kí ni ìmọ̀ràn yín fáwọn òbí. ọmọ it's not easy for a child who is from a broken home especially when you are a first child and you have siblings. táwọn ọmọ pọ̀ lẹ́yìn àwọn àbúrò. bẹ́ẹ̀ torí
kò ṣe eré kékeré o but tí irú nǹkan bẹ́ẹ̀ bá ti wáyé ẹ jẹ́ ká gbà ń pé báwọn òbí yẹn ṣe kọ̀ láti rìnrìn àjò tí wọ́n ní. ẹ̀kan bá rìn bẹ́ẹ̀ kí lè kọ́ ṣe lórí ọmọ èyí ti là kọjá. nǹkan tó yẹ káwọn irú àwọn òbí bẹ́ẹ̀ ṣe lórí ọmọ even tí ẹ bá jọ gbé ní ọkọ àtìyàwó papọ̀ mọ́ responsibilities yìí kò yẹ kó máa tàsé lórí àwọn ọmọ because kò sí bí irú ọmọ bẹ́ẹ̀ tí ó bá jáde tó bá lọ ṣe nǹkan àṣemáṣe ó sì ń pa it's coming back to bounce on you guys. lórí àwọn ọmọ wọn like olórí àwọn ọmọ wọn torí tó bá gbé irú ọmọ bẹ́ẹ̀ dẹ́ wọn á ní kó pa àwọn òbí ẹ̀. ẹ̀yin náà ló sì máa kó síta bọmọ ọjọ́ mẹ́jọ ẹ̀yin náà ló sì máa pè é pé ẹ wá wọ ọmọ ọ̀daràn tẹ́bí o. ìpínyà bàbá àti màmá ọdún mélòó lẹ́yìn tí wà ń ta báyìí lórí ẹ̀ tẹ̀tí wà tẹ̀tí ń ṣe àdágbé àdásọ̀ ọdún kèlórí. This is like the 50th year. 50 ọdún karùn-ún rèé. ọdún tí 50 year lẹ́yìn ilé tí mo ti rí dájú mi sójú lẹ́yìn báyìí. màmá ń kọ́. mo mọ ibi tó wà. but ẹ ti ra ti pẹ́ náà. òun náà ni oníwà wa ti gbọ́ tí ẹlẹ́yìn náà ti gbọ́ o èyí náà ni tẹlifíṣàn wa láti iléeṣẹ́ AK Media láwọn àfihàn sí gbogbo òbí káàkiri àgbáńlá wípé tí ìpínyà bá tiẹ̀ wáyé tí ìpínyà bá tiẹ̀ wà ẹ jẹ́ kí a tọ́jú àwọn èso tí ó ti ara àjọṣepọ̀ wa jáde èyí tí ẹ̀ ń wò yìí ọmọlúwàbí ni o pàápàá obìnrin oríṣiríṣi ni nǹkan tó lè ṣẹlẹ̀ sí obìnrin nínú ìrìn àjò ìyá mi ò fẹ́ mi mọ́ bàbá mi kò tiẹ̀ yẹ̀ mí wò bí tí mo wà ṣé ti àwọn tí wọ́n fipá bá lò lábẹ́ sọ ni àbí ti ẹgbẹ́kẹ́gbẹ́ kò wá sí bí ọmọ ṣe fẹ́ rìnrìn tààtà sí ẹsẹ̀ tí ò ní padà kò bí ẹja tọ́jú ọmọ wa o kì í ṣe torí òní nítorí ọ̀la ni ọmọ tá a bá sì kọ̀ tá a kọ̀ tá ò kọ́ kò ní kì í ṣe lẹ́nìkan ni ó tà orúkọ ńkọ́ àti àlàáfíà àti ọmọ ní ọjọ́ ọ̀la àtọjọ́ alẹ́ wa ẹja tọ́jú ọmọ wa o ẹja ṣe dáadáa àwa la pè wọ́n wá sáré pé kí wọ́n wá jayé ọmọ tá a bá sì pè wá ká fún ní ohun tí yóò fi wúlò fúnra rẹ̀ tí yóò fi wúlò fún Èdùmàrè. Adéròmú Kazeem ní orúkọ tèmi o ọmọọba àní sàárẹ̀ olú ọmọ àjàlá erin ọmọ àjàlá ọ̀sọ̀ ọmọ ajíkànjé Adéròmú ọmọ adéníyì lọ́jà àtòkò ni o sàárẹ̀ nílé tẹ́ bá dé àlébù ọ̀yà ó dàbọ̀.